A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. tó bá ṣe jọ ní àtúrà àwọn bàtà wọn bí kóró ọ̀gbọ̀dọ̀ pé bàtà tí ó tó ẹ̀sẹ̀ àwọn ẹni ọlọ́run olùwọ́ ká kú ni owó tó ti bí àgbàgbà tí a bí a tó fi wọ́ bí 95, 96 wájú ìta wa ó ti tó ìgbọ̀dọ̀ bàtà kọjá mẹ́ ọ̀pọ̀lọ̀ ọkùnrin ọba tó bá gùn kan tó wà ọ̀kadà bí kẹ̀kẹ́ ọ̀ sọ̀kalẹ̀ ọ̀ ti kọjá ni àwọn olùwọ́ tẹ̀ mẹ́lẹ̀ ẹbí ẹ̀jìnà abẹ́lò bàbá ṣe Abdulrahim ṣe àmínú láì ọkọ méjì náà sọ̀kọ̀ lẹ́ẹ̀kan náà àjọ gbá bọ́ọ̀lù kéèké ni kákòlì rẹ̀ ń wò ọkọ̀ kéèké nù èmi náà ló kọ̀ bí a máa yẹ ní sọ́ńtì yíyá alamina wà mọ́sílẹ̀ ọmọ jàdìdò. alúmọ̀ ni ọmọ ẹ̀yìn mi ló sí ọba yìí àbáwọ̀ ọgbọ̀rọ̀ ní pọ́nmọ́ rẹ̀ wí tó bá ṣe tí ò dáa ṣe bẹ́ẹ̀ wọ́n wá sí ní àlàmísì tó lọ táwọn wá sí mẹ́tì kúrò rẹ̀ sí lọ́dún tó bá wọ́n mú ní ìrànlẹ́ tó sọ̀rọ̀ wọ́n mú gbàgbé wọ́n ti mú gbàgbé mi wọ́n bá tẹ̀lé tó jọ mí lójú tí ẹ lọ sọ wọn rán wọ́n ti sọ́tọ̀ pẹ̀lú wọ́n á dákẹ́ anábì ní ẹsẹ̀ tó ọ̀nà ó ní wàá ròyìn Musa anábì nígbà náà kọ́ kí ló dé látọ̀ka yìírù ni ala Musa wọ́n látọ̀ka yìírù ni bẹ́ẹ̀ ni àmìyá kí ló dé sọ pé mo ju Musa lọ kí ni tí pẹ̀lú yẹn ẹ̀fẹ̀ mi àti rẹ́lẹ̀ àjọjá àmì ọ̀rọ̀ ti sẹ́lọ̀ ni wá tó kò ní àwọn aláti kí àfa kankan gbogbo wọn àfa àtiwá. lil'alamina wa muslihin. ọtọ́ tí mo wá sọ kọ́ gbogbo tàtà àrọ̀ mú kí wa ni. a'udhu billahi minash shaytanir rajim. bàbá mi bá ṣe mo lè sọ̀rọ̀. bismillahir rahmanir rahim. sẹ́wọ̀n àwọn sọ́dún Islam ọ̀dọ̀ mi ní lọ́fà ọ̀dọ̀ wa náà wà lẹ́jọ́ dáago mẹ́rin àná àwọn ìṣẹ̀lẹ̀ àwọn oníwàásí àgbáyé ní sàárè pẹ́sidẹ̀ntì àwọn ọ̀dọ̀ mi yẹ mo kí dókítà Ibrahim wọ́n wà mẹ́yìn mo jẹ́ ní kọ̀ọ̀dọ̀ mẹ́yìn. bala man awfa bi ahdihi wattaqa fa inna Allaha yuhibbul muttaqina fa inna Allaha yuhibbul muttaqin. kẹ́yìn bàbá wa ẹ̀dá kún o mo kọ́ ọ̀rẹ́ àfa wa bàbá Suleiman àkó mo kí n púpọ̀ ọ̀rẹ́ àfa wa ni wọn sẹ́kù Suleiman rahimahullah kó lọ wí. bala man awfa bi ahdihi wattaqa. bàbá wa ọ̀rẹ́ bàbá aláṣẹ sheikh wa aláṣẹ ṣe wọlé ilé mo kí ẹ jọ mo fò ní kí ẹ fẹ́ ni rọrọ pọ̀ tí mo fẹ́ sọ ń ta mi nípa nínú. bala man awfa bi ahdihi wattaqa. mo ní ẹwé náà wé tìrì fún ilé ẹsẹ. fa inna Allah. wọ́n kí amẹ́ríkà ní ọkọ̀ kàwé débi ká da ìpìlẹ̀ nù. wíwò náà kàtọ́ ọlọ́run fàdùsẹ̀ bàbá rẹ̀ tọ́sí kẹtọ́ bá rí táyà nù. àmọ́kọ́ tó dé dọ́mọ ẹ̀yìn lọ́jà ọ̀jẹ̀ máa ṣe pọ̀pọ̀ tó dọ́mọ ẹ̀yìn. ilé iṣẹ́ ìjọba dúró àdúgbò lọ́ni fọwọ́ adé kẹ́yìn. gbogbo olú bàbá mi ti tíjì owó tíjì náà fi tọ́ mi sọ pé lówó tíjà ọ̀nà kí mo gbé ìbòjì wọn lọ. ó náà kà ìwé mélòó ni wọ́n kà ìwé ọ̀dọ́kọ like seriously as pé as a ṣé ìwé náà wọ́n lè jí. fa inna Allaha yuhibbul muttaqina. fa inna Allaha yuhibbul muttaqin. wọ́n dùnú gbogbo àgbáyé mo kí ẹ dákun wọ́n lè bí wá kí ló dà sí fi ìdáhùn bàbá wa lásẹ̀tẹ̀ lónìí láti lọ sí lọ láíláí wọn ò bí mi àbí ẹ bí mi ò ní jẹ sọ èyí kí mo fẹ́ kọ́ ké báńkì àyà mi. minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi faminhum man qada nahbahu wa minhum man yantazir wa ma baddalu tabdila wa ma baddalu tabdila. àyà kan náà ọlọ́wọ́ àná mi wọ́n ti fi mọ́mà bó lọ wí. minal mu'minina rijalun
níbí jẹmọ kí bàbá wa aláṣẹ ní ìdánwò bàbá nígbàgbọ́ tó kí tó ní sùúrù kí tó ní ẹ dákun mo tí wọ́n ní àti ìsọ àlùwàfà bil ahd. ṣé mo lè tún yín padà tó bóyá. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. tó bá sẹ́lómi ni gbàtí bàbá lọ wọ́n dà ìbá àtẹ̀wọ̀n yẹn sọ́dọ̀ wọn ni wọ́n ní ẹ máa bọ̀ kí ẹ fẹ́ bẹ̀rẹ̀ tí ní lọ́jú lójú rẹ ní gbogbo àṣírí tí lòkè ní mo fún ta ni ọjà wọn rọmọ ta ni ó tẹ̀lé sí kùmọ̀. ṣùgbọ́n bàbá kan ló fẹ́ lọ ó wà ní ẹ̀dá kan ọwọ́ ọ̀tún mi tó bá lọ́wọ́ ìjọba ìbíjẹ́ o wọ́n ní kí ló ti bá bẹ̀rẹ̀ kọjá kẹ́ bá dùn nǹkan àwọn ọmọ rẹ̀ ògbó ìkíní kù kejì gbà tó dé ẹ̀kẹjọ ní ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ bàbá yìí ò ní kà ní. nítorí mo fẹ́ sọ fún yín lónìí ọgbà bó ṣe rí mi sọ̀rọ̀ kọ́ máa kọ́ tó máa àṣírí bàbá rẹ̀ ẹ ti bá rẹ̀ òtún ọgbọ̀n nǹkan tán. fáàtì lè gbọ́ bọ̀lẹ̀kà olọ́mọ fáàtì bá dé bàkọ́ kó má ti sì ọ̀la kọ́kọ́ bá ọ̀rẹ́ bàbá rẹ̀ nìkan rà pọ̀ náà bọ́ọ̀ tó wà láàrin ọkọ̀ tó máa sọ ọ̀la wọ́n paramọ́ fún ọ ìyá òjì ọjì náà ní yàtà. صدقوا ما عاهدوا الله عليه. gbogbo ọ̀rẹ́ dáàbì mi dùn ní èmi òfin wẹ́lẹ̀ àwọn ẹ̀dọ́ rìnrìn tí wọ́n rí káàkiri nígbà tó ti bí àwa àwọn ní ọmọ abó kàṣẹ dìbò ẹ̀dọ́gbọ̀n wọn wà lọ́mọ tí wọ́n ní àtàkùn ìgbẹ́ lọ́mọ àtàkùn sí wa síjọ́ kan yẹ ẹ̀jẹ̀ wọn fòlójú agbó òun kéwìn tí ń gbá nǹkan mú bá ọkàn débi ẹni wọn máa kúnlẹ̀ kí ọ níwọ̀n jẹjọ sí lánàá yára wọn ò fi nǹkan pamọ́ tó pọ̀ rẹ̀ yóò sì jẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ kí ni kọ́kọ́ máa rí àṣírí àpá ọmọ ló torí níjọ́ tó bẹ̀rẹ̀ sáwọ́ ká síwọ́n tó bẹ̀ nínú yín súnmọ́ sàbí ìdájọ́ bíbí ọ̀sẹ̀ báyìí ẹ̀hàn bàbá ìgbà síwájú ọ̀pọ̀ wá sí àgbáyé tó wọn ò dalẹ̀ ní tí ń bọ̀ lónìí nù. صدقوا ما عاهدوا الله عليه. wọ́n bá náà mọ̀mí ní tó dúró tà nẹ́bà Muhammad adé tí ẹ gbé pẹ̀lú lórí wa nẹ́bí tí ẹ gbọ́dọ̀ gbé jọ náà sọ́dọ̀kù wọ́n tó dodo lórí ẹ̀wọ̀n òye. فمنهم من قضى نحبه. wọ́n sọ́dọ̀kù bí sabat wọ́n dúró bẹ́ẹ̀ yẹn tí dúró jọ náà bí sabat wọ́n dúró sisi ẹ̀yìn tó kọ́ mọ́tò wáyé kí lọ́nà ẹ̀rọ fún sí wọn ní pẹ̀lẹ́ yìí ni ẹ̀fẹ̀ yín lẹ̀ dàkú. فمنهم من قضى نحبه ومنهم من ينتظر. ẹ̀rọ wọ̀ mí ilé ẹ̀fọ́ àgbà náà wáyé kí bí látọ̀ wọn àìsí ọba sọ wá sí lónìí ọmọ inú ọ̀rọ̀ wọn ni lọ́kẹ́ máa gbọ́ mi dáadáa èèyàn màdìjẹ́nà tó náwó lọ́ọ̀kan wọn màdìjẹ́nà tí náwó ẹ bá ń bẹ ọ màdìjẹ́nà òun dákun mo ti ṣàdúrà fún ọ fọlọ́ bá dẹ dákun omi àláfíà ti wà ń bì tiẹ̀ náà lé dàrú. فمنهم من قضى نحبه. tẹ́lẹ̀ wọ́n ṣèlérí fún ànábì ni wọ́n ṣèlérí fún ànábì ni sójà Hamza wà nínú wọn tọ́lá wà nínú wọn wọ́n bá ànábì ṣèlérí wọ́n bá dámọ̀ jẹ̀mú pé àwọn fẹ́ẹ́ jẹ̀mú káwọn kú lójú ẹni pé tí wàá sí ọkọ̀ pa àwọn bàbá aláṣẹ ṣe má jẹ̀mú wọn dúró tì wọn ò sọ pé ẹ fírì fún mi dọ́tò wọn sí afá ìdánilọ́lọ́lé ọ̀la àfírì níwọ̀n tó ti gbà kú ìwọ̀n bá ẹjọ́ tó chájì iná bẹ́lúbẹ́lú lọ́mọ lò ó àtọ́ bá kọ́ lù lẹ́ẹ̀mẹ́rin kò tán nù bàbá àti wọn lọ ń bá kàkiri ntí ò ní náà. bàbá òní ẹlẹ́sẹ̀ wọ́n chájì tí wọ́n tún já bàbá mọ́ pé òun ní lọ má bá dàlú tàbùdí la òun ní lọ paa òun sì ní dalẹ̀ tó fi kalẹ̀ wá fáàmì mo dúró tán yẹ́yẹ́ ni ẹ dúró tán nítorí lórí rẹ wọn lẹ́rìí tọ́pìkì mi lọ wọ́tọ̀ bá kẹ́jú kó lé afá rẹ̀ wọ́n padà bọ̀ báwo lè kẹ́rù rẹ tán torí tó bá yíwọ́ tó sọ fún wa padà ìwọ́tọ̀ gbà pé èmi náà gbà tó fi sálọ ní kí lọ fi lẹ́kọ̀ọ́ sálọ àti bá ti dáná bí afá lọ jẹ́ ọ̀ tí ì dà fà ọ̀fọ̀ gbẹ̀rẹ̀ suwéèrì lẹ́yìn kọ́ mọ̀ nǹkan tó bọ́ọ̀dù súnmọ́ mi kan yóò tó dànù. èyí ni wọ́n sọ̀rọ̀ sáà. àwọn kan tó máa ń bẹ
àwọn òkú sójú ogun wọ́n retí pé ọlọ́jà náà tún kú sí rẹ ni wọ́n rán kan pé èèyàn níbi làwọn kù sí fọlá àti mo dágbọ́ lójú ogun hood nígbà tí wọ́n jagun bíi títí kọ́ba nẹ́bì ẹ̀gbọ́n tí ń dáwọ́ nẹ́bì ìyá mi ń dáwọ́ bá nẹ́bì tí ọlọ́wọ́ tí ń dáwọ́ nẹ́bì wọ́n sì sáré dà lọ́nà 21 tí ń dá gbogbo bí bàbá wa lásán bàbá wa ṣàgbáyé ṣe tóun bàbá lásán náà ní tí adájọ́ ọlọ́run dákun má fà fà wà sọ́ọ́dún kájú méje ti kéré iná àtẹnẹ́mẹ́ ẹ̀dọ́gba tí mo lè ké láti fi sọ̀pọ́tì dáwọ́ àwọn ẹ̀yin ọmọ kéwàá fi bá sọ̀pọ́tì àfa àwọn olórí bẹ́ẹ̀ sì kún olóba ilé ẹjọ́ kò wáyé pé bí nǹkan bá ṣe àfa yóò kú tí ó fi ṣe ayé ẹ̀yin lè bí ó pàkú níṣe èmi lè dájọ́ bàbá ṣé mo communicate. kankan rántí àníbí àwọn ẹ̀dàmínú bí àwọn fún gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n retí pé àwọn náà yẹn níbi àwọn tẹ̀sí máa bá dẹ̀ lóun tàbùdí ìlà méjìlá fi tù àti akú lójú ayé ànábì wọn ò yẹ wọn ò bò jẹ́bi lọ́gọ́lọ́ wọn máa bá dẹ̀ lóun tàbùdí àwọn tí wọ́n rán kan náà fẹ́ kú bẹ́sẹ̀ ní wàhálà tó lọ́wọ́ kẹ́ wọn ò sá bàbá aláṣẹ ò sá fúnlẹ̀ àfa wọn. global náà àlùwàfà kalimatun tadullu ala ikmali wa itmami gbọ́dọ̀ kan tó dá lórí pé mo fẹ́ lò pé pẹ̀lú àfa mi wa ìtìmọ́mi wà níṣẹ́ fún pa ń tẹ̀sí ní àfa mi yẹn tí wọ́n á tún mílíọ̀nù nù tí bàbá aláṣẹ ní àwọn òlíyà aláṣẹ tí wọ́n ní ìyẹn bàbá tẹ̀yìn oró lé fún bẹ́ẹ̀ tí yọrí sí náà pé aṣáájú àdàbíyà tẹ́ bá tó láì kò lè tètè kàn yín ibi tí bàbá gbé dé náà ti fún yín ọmọ bínú my lord very sorry. kabinẹti ká máa dìbò rẹ ní màmí la rúdú làwọn fi já yín màmí ni máa ń ti èmi mo gbá lórí mo nǹkan mo ha ọlọ́ọ̀ni mo gbé fún yín mo gbé fọmọ tí bàbá rẹ ṣe inú bá ń bí ọ ní kábàárẹ̀ ní wàá tó kó ṣe wúyẹ ká àwọn òye fún wọn ní òye ò tán lẹ̀. njẹ́ ọmọ tí mo dì máa ń wọ̀ fà wọ́n lọ́mọdé ìlú jẹ́ mo ní bàbá mi gbé dénú bàbá jẹ́ tí ń lẹ́kùn máa àdán nípa kóńkó bí ó gbé dénú wọn náà ti gbé o bí àtẹ́fà lọ́sẹ̀ ẹ bá rí kábi tẹ gbédé fún yín oyè tí ó láǹdù wọn bá ń fà ọ̀tọ̀mátìkì ni kí ló fà á èrè bá balẹ̀ jẹun máa bọ̀ ká máa ráyè lọ lé. wọ́n máa bá tẹ̀lé tabdila. àlùfáà ìtìmáàmù ahadi wà ìkìmáàmù shurut wọ́n tún jẹ́ wà fáwù òun ni àdéhùn rẹ kọ́ pé wà ìtìmáàmù shurut ọjà mú tí àfa rẹ bá dà ká kọ́ mú sẹ́kọ́mẹ́tì ó dínkù ẹ̀kọ́ tó sì fẹ́ dàkú nígbà tí bàbá wa báyìí lọ tán bàbá aláṣẹ lè dálé kí ó lálẹ̀ pẹ̀lú ìfẹ́ tẹ́lẹ̀ ṣe wọ́n dà ìbáṣọ ọmọ kí ó lọ ìtìmáàmù shurut pé mẹ́tẹ̀ẹ̀mọ́ àfa àdé tí mo bá lọ òun ní díẹ̀ lẹ́yìn àwọn ọmọ rẹ náà ń mọ̀ bá lọ náà ni kí lásán bí ìdí tí wọ́n jòkó wọ́n lágbára ní sí bàbá kí n sin ọmọ rẹ ẹ̀kọ́ lẹ́yìn kọ́ níbi inú ìsìn ó ti ẹ̀tún ọmọ ìsìn ọ̀nà tí ìparí dádí ó ti lọ́mọ rẹ́ǹtì ilé lórí abúlé tẹ̀lé máa ń ṣe sọ̀kí sọ̀nbọ̀n lọ kí wàá sọ máa yá kánú ẹ̀kọ́ máa tó fàlàndà ní kékeré láti bàríkà ẹ̀yìn ọmọ tìlá ìtẹ̀lẹ̀ rẹ́ǹtì ilé ẹ ti gbà àwẹ̀ ẹ ti jẹ́ sàárì ẹ lọ́mọ gbà àwẹ̀ ńlẹ́ mẹ́kù ẹ̀yìn ẹgbọ́dọ̀ wálé ẹ̀ ń kúnyà ọmọ kí ó jẹ sàwámà ẹ̀ ń jẹ tọ́ọ̀kì orí yìí mà yá àìtẹ̀sọ́rùn 10 alive 20 alive ẹ̀ sì ratira lè kéwù ẹ̀kọ́ yàrá tira ẹ̀ ń lo fóònù tí ń ráyé rọrùn tó lórí gútẹ́ mẹ́wọ́ bẹ́ẹ̀ lóru lóru ṣé tira lè fèyí ń tọ̀ tó náà bàbá yẹ ká máa lò wọ́n sì sanwó lè kéwù gbogbo yẹ kàkẹ́ ni wọ́n ta ikọ̀ ọmọ tọ́ ni àlùmọ́jìrì ọ̀yá wa sanjọ́ gbogbo tí nǹkan fìlà lọ́nà gbèsè tí a jẹ lágbo ilé tí wọ́n san ẹ̀dẹ́ wa san torí àti rówó díẹ̀ díẹ̀ ẹ̀ sì kọjá ló tẹ̀bi kí ó tẹ̀ sọ́wọ́ ẹ̀ wá san wọn náà ti bọ́ tẹ̀. tí wọ́n gbọ́ ẹ̀dá kan tó bá jalè búrẹ́dì sí ìsòlè tó bá jalè sardí nǹkan bàtà ńkọ́ ẹ̀dẹ́ jalè ké ńkọ́. wọ́n máa bá tẹ̀lé tabdila. oye baba bí o ti ṣẹlẹ̀ fún lẹ́gbẹ̀ẹ́ ní problem ẹ da windo ẹ da lẹ́kùn òbí yìí ò ní sanwó ẹ sá lọ ẹ bá kẹjẹ ẹ máa wúlẹ̀ lẹ́lẹ́ kí bí kúrú sọ gbogbo ọgbẹ́ sílẹ̀ máa wó gbogbo windo lẹ́ yánu lẹ́tẹ́ nígbà máa kéwòn ní igi náà ní bẹ́lẹ̀ bẹ̀ tẹ̀mí náà
gbogbo àwọn ìyàwó mi yẹn mi ń dáná wọ́n fọ̀ bẹ́ẹ̀ sí mi nǹkan akẹ́lẹ́kẹ́ náà bàjẹ́ wọ́n tún wá kó ilé tó lọ tàbá wọn ara wójàwójà wọ́n lọ ti rà gbáko ní tiẹ̀. wọ́n máa bá dánú tàbí bí ìlà. bàbá ẹ jẹ́ tún ní ẹ̀bẹ̀ ní kí tún ni wọ́n ọ̀dá mi náà wò àádẹ́mu nẹ́ẹ̀pì hìpsì yìí wọ́n ò gbọ́dọ̀ bá àdéhùn àfa àwọn jẹ́ wọ́n máa sọ nǹkan àfa àwọn tó fi lọ́bọ́ lọ ni wọ́n máa sọ nǹkan àfa àwọn ni àlùfáà ònù kéè máa sọ nǹkan àfa rẹ̀ pé kò ní tójú mi bàjẹ́ bàbá aláṣẹ ni wọ́n nìyẹn ètò wa rí bẹ́ẹ̀ lọ́wọ́. o tó lè bọ́ síbò mí wọn àwọn dá mi lóhùn. àlùfáà sítìkù lìsáàni wàlúfẹ́ ìlú náà ká sọ̀rọ̀ lẹ́nu pé tààfà mi ní í ṣe kọ́ wá sí sẹ́tọ̀ tí wọ́n bá ń ka ọ ní bàbá wa ọmọ ajánásì tó lè ka ní tí àgbáyé máa parí rẹ̀ tí wọ́n náà lè try bá àgbáyé ní máa parí rẹ̀. wọ́n ká àfáà tó wà mẹ́rin. وكم أزلت يا عبد الرحيم جزاك الله ولواسع عطايا جزاك الله ولواسع عطايا. ó ti wáyé àmì lẹ́nu bẹ́ẹ̀ ṣe wí tó ǹjẹ́ ẹ dájọ́ sínú ilé yìí. mélòó yìí ni ramadan lè ta ìgbàgbọ́ tẹ́ ẹ pé àkúrẹ́sì rù kẹ́ máa kọ́ níbẹ̀ yẹn pé jàzá. جزاك الله ولواسع عطايا جزاك الله ولواسع عطايا. abàwẹ́ ẹ má gbọ́ zùmùrà mọ́ tàbí sọ̀rọ̀ kí ni máa ti hádìyà zùmùrà ni wọ́n ní. wọ́n wàá gbé àgbò kọ́rùn ilé kẹ̀kọ́ sílé àfa àwọn wọ́n wàá máa jó. ẹlòmíràn gbé bọ́tù bọ̀tà tó nínú báyìí kí ni lọ́ọ́ díẹ̀ wọ́n ti pariwo ẹlòmíì ò ní ju kókè pé kóńgó ẹ̀wà kan lọ́wọ́ lọ wọ́n sàdájọ èyí làwọn òfin gbà wẹ̀ tán ewúrẹ́ yìí ló wà àfi jàzá. جزاك الله جزاك الله ولواسع عطايا. sọ́tọ̀ náà wọ́n ọ̀tọ̀ ẹ̀sán tó máa ké wọ́tọ̀ ẹ̀rọ appreciate àfa yín rárá. ẹlòmíì ti kọ́lé àjà mẹ́wàá jẹ́mẹ́ tó kọ́lé àjà mẹ́wàá tí olówó ọ̀dà sí ìfúnni àfa rẹ̀ tí máa ń bọ́jọ́ apá àjọkọ̀ sọ́nà ọmọdé mẹ́wàá ní màá bá a ṣe máa ń rìn mú lọ sí ìpínlẹ̀ rẹ̀. ọmọ wọn ẹni kéṣẹ tó àwọn ti lè ṣáájú ní àfa rẹ̀ wọn ní ṣáájú láyé. kó máa yà lọ kí ni jẹ́ wá sí yà èmi ni wọ́n dánwò tani àti tani kó lọ bí jẹ́ yìí. جزاك الله ولواسع عطايا. àfa ẹ bá kékeré sí kí ni mi ó dùn. جزاك الله ولواسع عطايا. جزاك الله ولواسع عطايا. kí tó máa lọ fà kí ni jẹ́ èèyàn gángan ẹni tó bá ti ní tí mo fẹ́ kà ẹ má mú lọ rẹ̀ ọ́ rìgírẹ́tì ayé bàbá wa aláṣẹ wa ní àbí wọn àṣẹ àpẹẹrẹ wa rìgírẹ́tì láyé àtìgbàjẹ ọmọ ẹ̀yin ọmọ wọn lẹ́yìn pé wọ́n bí wọ́n tẹ já fà wá ìwọ ní pèsè yẹn tẹ kọ́ ẹ síra yín pé ọgbọ́dọ̀ gbàgbọ́ dáre wọn ọ̀tẹ̀ fọ́ ní etí ní mítìrì àná sọ̀rọ̀ ẹ dábì náà ilẹ̀ jòkó bàbá àgbà níwá sí wọ́n kọ́ ẹ síra yín rí àgbàlagbà tó sẹ́kù lé mi ló pìtàn máa le yóò nàgí ṣé wò sọ wọn máa lè bẹ́ẹ̀ ta ni ó jà nírọ́ bàbá wa aláṣẹ wọn ò pètàn sílẹ̀ àbá wọn ò sì pàtàn sílẹ̀ tí wọ́n á lè sọ yìí kí n máa lọ fà àbí ìṣọlẹ̀ yìí ni. وما بدلوا تبديلا. bàbá wọn lọ́kọ̀ọ́ bá sínkù ẹ̀tọ́ wọn bá wọn ní tí o bá ti lódodo tó látẹ́ alẹ́gbẹ̀bà ń gẹ́gẹ́ tí tàmánlùkù ń dára àwọn tàmánlùkù àtàmánlùkù àtẹ̀jẹ́ tó pàdé ti akérèmí lápẹ̀kọ̀mọ̀tà yóò bá tiẹ̀ jẹ́ nù tọ́ni sẹ́dá tó fi ṣe báyìí ló ṣe wọ́n lẹ́nu akérèmí ẹgbẹ̀rún ló jẹ́ kú. bàbá wa lọ́sẹ̀ kò sí bá tilẹ̀ tó wọ́n sọ òdodo kò sì ní sọ kò ní lè dákẹ́ ẹnu ìrọ̀ lọ́n pa àwọn fáwọn àyè ṣe wọ́n tún wá lórí àwọn fáwọn àyè ṣe là. àbí ń gbani ẹnìkan sì ní ìgbà pé wọ́n ti báwo làwọn níbi ìṣe sọ̀rọ̀ yìí
wọ àgbàlagbà mi ló darí àfa rẹ̀ rú ó take side sentiment kàdá ó wá dúró síra wọn kálukú wà lọ́mọ ṣe kí ni wọ́n fún torí kọ́mọdé náà wọ́n bá ṣe orí lọ́jọ́ alẹ́ bàbá tí o dà kọ́ wọn ò kùtẹ́ fún àti bàbá wọn àṣà ìfẹ́ ìjọba alẹ́ lékeu ẹlòmíì ní kùtẹ́ rẹ̀ tàbí ọjà nírọ̀ bàbá wọn ti pa ni tí wọn ti máa pa kí ló fi ká máa ṣèwé ní ìsìn tí wọn ṣèwé jọ òkúrọ́ ti léwu kódà bọ́ ọ̀nà ṣèwé rẹ ní ìsìn bọ́ ọba ti kú wọn ni wọn náà jọra wọn gbà náà wọn máa rẹ ṣèwé kọ́sì ìyá mọ́tò jọ́tọ̀ rà á bàbá kú mọ́tò ní gbogbo ọ̀nà wíjẹ rẹ. ìyá kọ́yọ̀ sí ìwò kíbúrì mọ̀tàmálẹ́kẹ́ ìwé lísà ni wọ́n kọ́ ìbò yàtàlá àbò. kò sí lẹ́tọ̀ sẹ̀yìn bíyà kò sọ lẹ́yìn tó bá rìn títà máa dúkùn dára mú láti tí o bá kúrò tí o bá tàn ọ́ kólú òní sáà àwọn ọ̀rẹ́ dùn kò sí tí o ní fi ọtẹ èyí ṣe wà èyí náà yàtà kí a máa wà kọ́lù òhù yàtàlá àbò. àkàrà sì ń tòbí iná sí ọ tọ́ba ti kú tẹ́lẹ̀ ó dálé rẹ rú sọ wọlé wíkẹ́ di o. yọ̀ọ́ bí kàmẹ́ ń tọrọ fún nìsáni halawata wàyà rúgùnmí kàkàmá yàrúgù fàcàlàbù. yóò máa fi ohun tútù bá sọ̀rọ̀ yàrá ògùn mi ń kà tọ́ba ti kú ní ọbẹ̀ kò rẹ̀ jìgà kàmá yàrá ògùn fà. ní kọ̀nàkọ̀nà ti bẹ jìgà bẹ́ẹ̀ ní ó dalẹ̀ ẹ̀rú tó sànù àti bàbá aláṣẹ tó fẹ́ ṣe kọ̀nàkọ̀nà. wà ìdá sọdíkù wọ́n dàbí láàmú. lọ́kìtà wò mọ̀tàmálẹ́kọ̀ fàhàwàlẹ̀ àdúgbò wàhálà tajannabu. bàbá yẹn kẹta bá rìn tí wọ́n tún fọmọ àléhàn ọmọ rẹ tí wọ́n mẹ́sàdúrà abẹ́lẹ̀ yìí ọ̀tá rẹ nù jìnnà sí o torí àwọn ọmọ tá a máa jèrè o. bàbá aláṣẹ sọ sí ìwà ewu àṣẹ àgbáyé dọ̀tẹ́ ní kankan nù ọmọ wọn ò ní ẹ lóró sí wọn ti fàtì láfọ ẹgbẹ́ tó lò ní. gbàjẹ́ ọmọ fún bàbá rẹ sí kó pa ni wọ́n ló yẹ kó máa sì pẹ́. ẹlẹ́ẹ̀kejì tẹ́yọ̀ bá ní ẹ jìnnà sí àlùwà fáwọn ọmọ òhùd ẹ ti bá sí pé àdéhùn tí ò lè dúró tì ọ tẹ́ ẹ lóde tẹ́ ẹ pawọ́ tí ò wá kí ọ. kò bá ọdẹ lọ́wọ́ bọ́dẹ̀ lọ ọkọ̀ wọn ni wọ́n lé àtàlẹ́ mi wọ́n gbọ́ máa lè ní ọ. èyí tó kí wọ́n lé sọ́jọ́ rẹ tẹ́ wọ́n gbọ́ ni. bàbá ọlọ́sẹ̀ wọn ò sá lẹ́yìn bàbá fi sí tẹ́tí wọn ká nígbà tí ẹ gbógun ti bàbá wọn jọ gbógun ti ẹ ní. nígbà tó wàá dùn wọn ò rí wẹ́ẹ̀sì fẹ́tọ̀ tiẹ̀ wọn ò náà tó ṣiṣẹ́ rẹ ni yóò tó ń pín àbá rẹ níjọ́ tá a bí òde àwọn náà nàró lẹ́yìn má nàró sọ́wọ́n náà wò ní. bí òun yẹn lẹ́yìn ayé òye ìwà àtúntò bàyà. ìdá abúlé mo fẹ́ gbẹ̀tọ̀ mi kí ló bá lọ́dọ̀ àbá rẹ kí o tó kọ́ ọ bí o bá kọ́ ìrìn àrẹ lẹ́nu kí ni ha gbogbo ọ̀nà gbàgbé lọ́wọ́ àbá rẹ tó bá fọ́ gùn ọ ní tí o bá bọ̀ àbáríkà tó mọ títí owó lọ ẹ̀ ń kílẹ̀ mú ráìtì lọ́dọ̀ àbá bá ráìtì kọ́ mọ́ gbàdúrà kàmọ́ tó bá délé lẹ́yìn bíi adájọ́ lónìí àbújá lẹ̀ ti sọ náà tí ìbá sọmọ kìnìún wọ́n ti gbé jẹ tí kìnìún ọ̀sán sọ̀rọ̀ adájọ́ tó wà ní my lord tí mo ní wọ́n sọ̀rọ̀ náà. ìdá kúlítà fi ṣe ìnà àmfàtì màrú. ọmọ ìdúró àdìdá mímọ ojúd ẹni tí ìbá ti yọrù sí ní ẹdí ẹtọ bá gùn tètè sá fún un àbá aláṣẹ ìyẹwò wò nígbà tí wàá bá tó fi lé ní ẹbá fún mi ọmọ kẹlẹ yìí tó ti wá pọ̀ jù bí náà yókù náà wọn lọ ní ìbá mú kó bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọkùnrin kan ọmọ kí ó tí ò rẹ́ni sí ọmọ fún lòdì mọ́ tó bá rí bọ́ọ̀sì yóò fún ọ jẹ torí bá ń sẹ́ náwó lójú agbójú fojú ká ètò gbọdọ̀ ká àbọ̀kùnrin tí kò wà lọ́wọ́ owó lẹ́kọ̀ọ́ sọ́kọ̀ wọ́n sì máa ń ṣe díà kọlọ̀rọ̀ àwọn ìdàtí táyà wọ́n alájọ lòdì tí ara rẹ̀ lọ́gùn lọ. فإن نعم بين على الحر واجب. jama nínú wa sábúrù ánì lè mọ̀ fúkúdì tọ́ba lọ́mọ kí ti tẹ̀lé ọ tí ò ní sùn lórí tí ò ní tí ń tí náà ń gbé ṣé gbogbo ọmọ tá a kọ́ kí n bẹ ti gun jíìpù ẹ wo ọmọ tó gun jíìpù lélẹ̀ tí a bá aláṣẹ sunkún rí. pé ṣé wẹ̀ ọmọ wọ̀nyí wọn máa rí afín ìbí náà fẹ́ gun pléènì. خاطب أم الجاهلون قالوا سلاما وعباد الله أجل أبا أبا أجل أبا تسيلي pẹ̀lú ògbọ́n ọmọ sílẹ̀ sílẹ̀ tẹ́tọ́ alùkúfù ẹ̀gbọ́ bẹ̀rẹ̀ ọ̀hún
gbogbo ọmọ kí àbọ̀ rẹ̀ tí o bá ti dúró lórí àlá rẹ̀ tí mo fẹsẹ̀ ń wọsẹ̀ yàbọ̀ yóò pa ọ́. ẹ̀dá kan máa kí o ti ń gbowó oúnjẹ ó ti lè ra fìdá déédéé irú tàfà èló lórí òsì náà gbé ká kò dúró láàlá rẹ̀ àbí ẹ̀kọ́ ń lọ́ fà á tọ̀mọ́ kí o fi ń jalè lónìí bàbá àbọ̀wọ̀ yín ni ẹ ń wò irú àbúrò iná fẹ́ dẹ̀ yóò lè. ẹ tẹ̀lé mi ọgbà yẹn rìn wọn pe agbẹjẹ lò ó ẹja gbọgbọ èmi náà ra tèmi lọ́sẹ̀ tí ń bọ̀ kò dúró ní àná rẹ̀ tí o bá ti ní tiẹ̀ rà mọ́ ọwọ́ rẹ̀ ní ògè sá fún yíyá bàbá aláṣẹ wò ṣe sá fún wọn dúró ní àná wọn gẹ́gẹ́ bí ọmọ kí ó ṣe jìnnà sáfà rẹ̀ ni wọn kàn sọmọ àríwá àti àgbáyé wọn jìnnà sí púpọ̀ wọn ní wàá rẹ̀ lẹ̀ kí ló dé tọ́ lọ́ọ́ sàgbà fà rẹ̀ àgbà tí ò yẹ ọ ọfẹ́ lọ ikú wọn lórí ibùnú ìbáraẹ̀ ti fi ṣàdúrà wọn. وإلا فقل لا تستريح وتريح بها لئلا يقول الناس إنك كاذب. ìparí ẹ̀ lẹ́yìn tá a gbọ́dọ̀ súnmọ́ wọ́n wá tún ní wàlíjúùdù ojúùdù ṣàkà ìwọ̀n bá tó bá ní yóò tún wá fún ẹni bí kíni ẹ̀yìn náà wá kí bàbá wa pàṣẹ lẹ́wù pé àwọn náà sá mọ́ ẹ̀yìn wọn ni kálọ̀ gbà fáwọn wa ọmọ yìí ìdúró pọ̀ ọmọkẹ́ bá ń bẹ náà kó lè bá bìsà fún bàbá kó lè bá jákàlẹ̀ ẹ dáàbò lọ́yà tí mi ò lè yà sí abẹ́rẹ́ lẹ́mú wáyà bẹ́sẹ̀ ẹ̀ lè fẹ́ bá àyẹ̀wò aládùn àyẹ̀wò gbà ó ní ó ti gbà. nǹkan lọ ń gbé sábà fà rẹ kódà ọ̀tí ẹ̀gbẹ́ síbò ní màmá torí owó kò nà ọ̀dùn bàfà rẹ lówó kò nà ọmọ tó sì ti owó níbi títí ń kà kọ́ 1000 láàrin mọ́ lórí tébù owó àgbo ẹkùn kí ni ẹ fi ṣe kí wọn fi ṣe ń tọ́ lè fún àfà rẹ o lè tó jọ lọ́nà pàdé láyé rẹ o. sí bàbá aláṣẹ wọ́n fi ìwà tó lé àfà wọn ẹ̀ dá mi lò dáadáa bàbá aláṣẹ orí aláṣẹ wọ́n ṣàyè rè wọ́n sì kú rè ọlọ́njẹ́ mi náà ó ṣàyè 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 rè. àlọ́dọ̀ láti Ògidì. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.